lie. Now inside I go live and die. I know my country, I no go lie. Now him and me go yap till I die. Ah! I won't begin with history. That war we fight in recent memory. Where music way come from barrel of gun was Asian one. Me, I think I get cancer for me eye. That's the reason why. Cause when I look, una too I see. Make I explain it, I think you go giddy. I love my country, I no go lie. Now inside I go live and die. When it on me so, I twist and so. He push me, I push him, I no go. Make you no worry, both nations be friends. Even when they fight, they soon make amends. When one back they itch, the other go scratch. When one leg, the other go hatch. Eggs na eggs, but some are rotten. But make I tell you, some are golden. I tell you my country no be one. I mean not to yesterday I born. I love my country, I no go lie. Now inside I go live and die. I know my country, I no go lie. Now him and me go yap till I die. One go proud, the other so meek. One go hide, the other go seek. One country go slap, the other go turn cheek. And soon they are playing hide and seek. They're lovely twins of whom I speak. Mr. Country Hide and his brother Seek. Country Hide 2.8 billion. He tell Country Seek, brother, carry on. Seek from Turkey to China Sea. The more you look, the less you see. You thief one couple, they put you for prison. You thief 10 million, na patriotism. Then go give you chieftaincy and national honor. You thief even bigger, then go say na rumor. Monkey they walk, baboon they chop, sweet pounded yam. Someday he go stop. I love my country, I no go lie. Now inside I go live and die. When he told me so, I twist and so. He push me, I push him, I no go. I love my country, I no go lie. Èmi gan fẹ́ràn orílẹ̀-èdè mi ò ní purọ́. Orin tá ń gbọ́ yìí ẹ rí i pé lẹ́ẹ̀kọ̀ọ̀kan scratch. Orin yìí ti pé 40 years tẹ́ ẹ bá rẹ̀ ọwọ́ díẹ̀. Bàbá wa tún jẹ́ òye lánàá àwọn náà gbé jáde. Mo fẹ́ràn orílẹ̀-èdè mi kò ní purọ́ ẹ̀. Ẹ wo nínú rẹ̀ ní wà. Bó bá tì mí sí èmi gan tì sọ́hún. Wọ́n gbá mi sí wọ́n gbà sọ́hún. Ẹ kú àbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyá lónìí o. Ṣọ́wọ́nyá lélẹ́yìí láti Dayo Agboola rédíò TV. Àtúntì dé wẹ́rẹ́ bí èjì alẹ́ yẹ́sìkẹ́. Adé kùtùkùtù bí èjì ìyálẹ̀ta. Adé ẹ̀jẹ̀ kólókó gboko lọ. Adé ẹ̀jẹ̀ kọ́lọ́dà ó lọ máa yẹ náà. Adúpẹ́ lọ́wọ́ ogun ẹ̀yin tẹ́ jọ́ ìwà lórí ètò lánàá tẹ́ bá wa sẹlẹ̀bírẹ̀tì sàké yẹ́sìkẹ́. Ẹ wò ó ọjọ́ ìkẹ́ ẹ̀yẹ ti yín náà ẹ̀ ṣáàjì á gbọ́. Ẹ jù sí wa ẹjẹ́ á gbọ́. Bàbá wa ògbóǹtarìgì tún jí òye lánàá àwọn náà ń kọrin eléyìí. Rúùtù Ọládé Adéjùmọ̀ mo rí yín o ẹ kú àbọ̀. Abíọ́dún Benjamin Adébíyì bàbá onífèrè ẹ kú àbọ̀ mo rí yín o. Folúṣọ́ Ayọ̀dèjì èyí olówó pé ẹ kú àbọ̀ sórí ètò wàhálà sàndàlẹ̀. The day they bring green revolution, country seek things, say he get salvation. He give a
cash out. He think at last with green revolution he go ending fast. Education is good for me and you, so let's give praise where praise is due. Green revolution was most educative. Orin yìí ayé ìgbà tó Ọbásanjọ́ tó ń jẹ president láyé ìgbà àwọn náà ti kọ́kọ́ ṣàwó eléyìí. Ẹ rí i pé evergreen ni evergreen ni. Ó ní bọ̀dá mi tòótọ́ Adébíyí Abíọ́dún ara àwọn tó ń fọn fèrè yẹn nìyẹn. Àwọn tó ń fọn fèrè orin yẹn nìyẹn. Ọdún Ayọ̀ Akínọlá borí yìí o Babalọ́lá. Ẹ kú àbọ̀ sórí ètò. But that was nothing but chicken feed. A nation in need is my friend indeed. Summon the chief chemical analyzer to spell out the magic of fertilizer. Country sick, hear me, I know be miser. Billions they hide for fertilizer. I love my country, I no go lie. Na inside I go live and die. I know Òyìnbó olórin Doctor of Music Abíọ́dún Benjamin Adébíyí Kàkàkí. Ẹ kú àbọ̀ ẹ mọ̀ kú àyẹ̀yìndé bàbá wa Victor Láìyá o. Bó o ní ṣọwọ́ ń yá? Ẹ kú iṣẹ́ àkànsíyú. Ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ni mo gbé wá lónìí o. Kọ́lọ́hún ó gbà wá lórílẹ̀-èdè Nàìjíríà. Bó ṣe ń lọ tó ń yí lọ lọ́tún tó ń yí lọ lọ́sì kọ́lọ́hún ó gbà yàkóso. Nàìjíríà ń kọ mí lóminú ó ń kọ mí lómi òde. Ó ń kọ mí lóminú ó ń kọ mí lómi òde. Àwa tá àti ẹ̀sìn lórílẹ̀-èdè Nàìjíríà inú fu àyàfu gan la fi ń gbé Nàìjíríà yìí. Kọ́lọ́hún ó mọ̀ ràn ní lọ́wọ́. Ìròyìn tá à ń gbọ́ lójoojúmọ́ kò fani mọ́rọ̀s. Ìròyìn tá à ń gbọ́ kò dùn mọ́ wa nú. Kí ló ṣe orílẹ̀-èdè wa Nàìjíríà? Tó bẹ̀rẹ̀ sí ní doríkodò. Ọdún Ayọ̀ Akínọlá Babalọ́lá wọ́n ní thanks for celebrating my husband's birthday yesterday. Aya in Jesus name ẹ ṣé àdúpẹ́. Prince àánú ni mo rí yín o, àánú ni mo rí gbà. Ṣé àfíà lẹ́wà èmi gan rà àánú gbà, àkànṣí àánú gbà. Mo kí yín ẹ kú àbọ̀. Right in the middle of heavy traffic is this space madness. Tell us quick. The facts were fed to the master computer, which soon analyzed the mystery factor. That ain't no mountain, the computer said snappish. Ẹ gbọ́ àwo yìí láti bí 40 ọdún. Ó yìí ṣá prápra. Ó yìí látàn bọ́gí. Ọfà látàdá ní gan lọ́wọ́ tó ṣì wà yìí. Prince àánú ni mo rí gbà. Wọ́n ní thanks brother. Ẹ kú àbọ̀ sórí ètò. Ṣé àfíà lẹ́wà? I can see you. God bless you. It's now a favorite project. You fall inside, you don't land direct. You made forever, no more worry. Play the game and you won't be sorry. A bottomless hole is a mighty creation. Mo ní àwọn ọ̀rọ̀ tí mo mú wá lánàá mo fẹ́ kọ́ntínú lónìí ẹ̀ lónìí. Ohun tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà ó ń kọ mí lóminú. OYAY Bàbá Ayọ̀ Motors borí yín o. Ọmọ ìyá àdúrà ẹ kú àbọ̀. Lékan Ògún ṣálàfíà lẹ́wà. Ọmọ ni yìí Olúdìran mo rẹ́yìn náà. Prince àánú ni mo rí gbà. Wọ́n ní bless you too ẹ ṣeun. Abíọ́dún Benjamin Adébíyí. Wọ́n ní adúpẹ́ o Dr. Láìyá. O lè mú yàn mọ́ o. Bàbá ti lọ o. Olúwa kóde lébé èèyàn re. Tẹ́ ẹ bá rántí bàbá òun ló kọ bèbí jọ̀wọ́ kó mọ́ ìlọ. Ọmọdé ṣe mí bèbí mi dà. Bèbí dà ọ́ kó gbẹ́mi sáyà kó wá fún mi lọ́yàn tútù mu. Bàbá ti lọ bàbá ò lè mú yàn mọ́.
tó bá di bóyá lọ́la a máa dedicate ọ̀la ẹ̀ṣọ́ yẹn fún bàbá orin bàbá la máa play throughout kálá ti mọ̀ ní òun làbá dà sí lónìí ṣùgbọ́n ilé ta fẹ́ ṣe lónìí o ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà tó ń kọ mí lóminú ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà tó ń kọ mí lómi òde ìyẹn la fẹ́ dánwò lónìí la fẹ́ yẹ̀wò lónìí èésì ní èdèbò ẹ̀mí ní sùúrù mọ̀ bọ̀. Light go finish in session. The mortuary beg, come take your body. Never no dey spare your soul or body. But one man's cause na another's blessing. Someday country sick go learning lesson while he dey cook. By light of the moon, country hide done generator tycoon. I love my country, I know go. Ọdún Ayọ̀ Akínọlá Ọbalọ́lá wọ́n ní kí sóòlù bàbá kórẹ́sì bá fẹ́ fi bàbá Victor Láyà tó bá di lọ́la á gbìyànjú àti mórin bàbá wá orin bàbá láì ṣètò lọ́la ṣùgbọ́n lónìí Nàìjíríà lábẹ́yẹ̀wò Abíọ́dún Benjamin Adébíyì wọ́n tún wọlé padà sórí baba ló ń ta Chris Adéníyì Fẹ́mi Emmanuel gbogbo yín la rí o ẹ̀yin tẹ́ wà lórí baba ló ń ta we can see you God bless you. Oh, make I take small stuff, make I clear my head. It be like I still dey asleep for my bed. Ethical revolution, ethical revolution, ethical what? Ethical revolution. Tico waiting? Ethical revolution. Oh, make a thing very small, make my stomach swell. When man belly black, he no fit hear well. Ethical revo how? Ethical revolution. Revo waiting. Ethical revolution. Offer revo waiting. Ethical revolution. Nyama revo waiting. Ethical revolution. Ethical revolution. Revolution wọ́n là nídìí ní revolution ní Nàìjíríà ẹ dákun ta ló fẹ́ líìdì ẹ̀ torí pé mọ̀ọ́jọ́ lọ mọ̀ ń wẹ̀yìn ẹ ní gbogbo nǹkan tó ń ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà ẹni bá lòun fẹ́ lọ jà fún Nàìjíríà mo pìtì rẹ ṣùgbọ́n revolution máa ń wọ̀kì o ẹ wò ó lánàá ní Ṣàgámù nílùú kan lógùn stéètì àwọn SARS wọ́n yìnbọn pa arákùnrin kan tí ń gbá bọ́ọ̀lù bí gbogbo aráàlú yẹ jáde nù o wọ́n kógi wọ́n kó gbogbo ẹ̀ wọ́n ní àwọn ò fẹ́ SARS mọ́ ìwọ́de yìí ó ṣe dáadáa Inspector General of Police lónìí ó ti ní kí SARS tó wà lókùn stéètì kan kí wọ́n ọmọ wọn bọ́ṣọ́ Nàìjíríà gbogbo là ń lọ àwọn tó ń gbébọn dání kán máa fìbọn pa àwọn èèyàn tó ń san táàsì wọn tó ń sanwó orí wọn sọ́wọ́ dáa bẹ́ẹ̀ àwọn tá a fi sórí oyè kán máa fowó wa jẹun kán tún máa fi láwa lójú sọ́dà bẹ́ẹ̀ ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín nù ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín òyìnbó á ní bad word with laughter ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rín ẹ dákun ṣé Nàìjíríà ọ̀dá ni Nàìjíríà dáa àwọn olórí wa tá a ní ni ọ̀dá o Nàìjíríà dáa àwọn olórí wa ni ọ̀dá Nàìjíríà dáa àwọn èèyàn tí ń bẹ́ẹ̀ gan ni ọ̀dá torí pé bólórí ṣe ń ṣe tiẹ̀ làwọn ọmọlẹ́yìn náà ń ṣe tiwọn kálukú ló fẹ́ kọ́ ti kéèkì ẹ̀ ní Nàìjíríà Táyé Túráyà Oyínkánṣọ́lá òyìnbó olórin àwo bàbá ló ń ta ẹ̀kú àbọ̀ sórí ètò Chris goes game mo rẹ́yìn náà ṣọwọ́ ń yára eléyìí o láti Dayo Agboola rédíò TV bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ẹ máa share rẹ̀ ẹ máa yìn lè kánná Salim Karibo Súndèrè ẹ̀mí ní sùúrù mọ̀ ń bọ̀ àní ṣé Nàìjíríà ọ̀dá ni Nàìjíríà kúkú dà àwọn olórí tá a ní ni ọ̀dá
àwọn olórí wa wọn dáa àwọn náà fi búrẹ́dì kó wa lómi ọbẹ̀ lọ àwọn náà sì ń ṣe nǹkan tí ò dáa fún wa. Ìyá wa Sàláwà Àbẹ̀ní kí lẹ bá wa rí sọ sí náà ẹ bá wa rí sọ sí. àdúrà ni ó tẹ́ ẹ bá jó rí bẹ́ẹ̀. ẹ gbọ́ ṣe nàìjà ò dáa. kì í ṣe pé ò dáa. ẹ gbọ́ ṣe nàìjà ò dáa o. kì í ṣe pé ò dáa. afẹ́fẹ́ fẹ́ bó ṣe yẹ kó fẹ́. kì í ṣe pé ò dáa. òórùn ràn bó ṣe yẹ kó ràn o. kì í ṣe pé ò dáa. ọyẹ́ mú bó ṣe yẹ kó mú. kì í ṣe pé ò dáa. òjò ń rọ̀ níwọ̀n níwọ̀n o. kì í ṣe pé ò dáa. àmọ́ àwọn olórí tá a ní ò dáa. olórí tá a ní ò dáa. olórí tá a ní ò dáa. àwọn olórí wa ni ò dáa. táyé tùráyé Oyínkọ́sọ́lá orí yìí o ẹ kú àbọ̀ wọ́n ní bàbá ló ń ta ọkùnrin lẹ́ ń ké sí. ẹ bá jẹ́ ń jíṣẹ́ tọrọ bẹ́ẹ̀ ni. ẹ jẹ́ ń wí tèmi ọ̀rọ̀ Nàìjíríà yìí ó ń gbé mi lọ́kàn ni. àwọn olórí tá a ní ò dáa. wọ́n tó dórí àléfà o. wọ́n ti ṣàdéhùn lọ́pọ̀lọpọ̀ o. àwọn olóòótọ́ ṣọ̀wọ́n. ẹ̀tọ́ ọmọ ènìyàn sí ní Nàìjíríà yìí ó akúkú lọ sókè òkun. adẹ̀rí bọ́n ṣe ń ṣe ìjọba. Àbẹ̀ní tí ń bá lọ sókè òkun. Sàláwátù tí ń bá ń darí bọ̀ wálé. láti Kẹ́ńjà nìbànújẹ́ àti dọ́kàn mi. kí ló dé. pẹ̀lú gbé ayé tí Nàìjíríà ń gbé. pẹ̀lú gbé ayé tí Nàìjíríà ń gbé. kọ́mọkúrọ́ àwòrán olóṣèlú tí ó ṣèlú àwa aláṣẹ ní ẹ̀tẹ̀rọ̀ pa ẹ̀yin aláṣẹ nílẹ̀ yìí o. ẹ kúkú tí mo yẹ tá a jẹ́ ẹ ti ka sẹ́ńsọ̀rọ̀ nílẹ̀ yìí o kẹ́ ṣe ń tà ń fẹ́ ló dẹ̀ kú o. àmọ́ ní kíákíá làwa ń fẹ́ o. ní kíákíá làwa ń fẹ́. ní kíákíá làwa ń fẹ́ o. kíákíá làwa ń fẹ́. àwọn ìlérí tẹ́ ti ṣe kọjá tí ó sì fọ́fìmẹ̀ àwa ò fẹ́ yẹn mọ́. ní kíákíá làwa ń fẹ́ o. kíákíá làwa ń fẹ́. kíákíá là ń fẹ́ kíákíá là ń fẹ́. làwa ń fẹ́ o. torí bẹ́ẹ̀ láyé máwọn ètò yìí wá láti iléeṣẹ́ wa. ṣe kọjá tí ó sì fọ́fìmẹ̀ ẹ ti mọ̀ pé ò fẹ́ yẹn mọ́. àwọn nǹkan tí ọ̀bá ní mínì àwa ìbá wọn gbé. wọ́n fẹ́ o. afẹ́kọ́lédè Nàìjíríà wa ó dáa kó túbà kó dùṣẹ́ Ibi ayé ń lọ kò yẹ ṣe lí kó dúnà. ibi ayé lọ kò yẹ bí ó tójú sùn mí. Ibi Nàìjà ń lọ, ibi Nàìjà ń rìn. Ibi ayé ń lọ kò yẹ mi ó tójú sùn mí. Ibi ayé lọ, ibi ayé bọ̀. Ibi ayé lọ kò yẹ mi ó tójú sùn mí. Ẹ̀yin ìjọba kí ló dé? Tíjàgùdà fi jẹ baálẹ̀ ọjà o. kí ló dé tí jàgùdà jẹ baálẹ̀ ọjà
kówó náà kówó lé láàrin ṣe kàṣíà. ẹ tún wá àwọn oníṣẹ́ iná ojoojúmọ́ níná lọ a ò rí solution sí o. ẹ̀rí bó ti forúkọ dà wọ́n ti forúkọ dà. Alájà Sàláwà Àbẹ̀ní rèé ìyá òkìkí number 1 Queen Sàláwà Àbẹ̀ní báwa òde náà ń jẹ́ níṣẹ́ yóò jẹ̀ga ọ̀kadà sínú ọ̀dà tó wá pa ìṣẹ́jú níná lọ. Kọ́lá ẹ̀mí ọlá borí yín o ẹ̀kú àbọ̀. ẹ̀rí bó ti forúkọ dà wọ́n ti forúkọ dà. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń ṣẹlẹ̀ ní Nàìjíríà. Àwọn fídíò yẹn ò tí ì wọlé ni o mo fẹ́ fún yín láwọn fídíò yẹn kẹ́ ẹ wò ó. Nígbà táwọn èèyàn ń travel tán dójú ọ̀nà táwọn kan yọ àdá yọ ìbọn tán yọ ọkọ̀ tán ni wọn ní kọjá tẹ́rù ń ba sójà gan láti lọ síbẹ̀. Wọ́n pe sójà ò lè lọ o. Wọ́n pọ̀ ọlọ́pàá wọn lè lọ. Kí ló wá ṣẹlẹ̀ sí wa lórílẹ̀‐èdè Nàìjíríà? Change yẹn náà la wà yìí o. Ẹni ní change ní àgbà adẹ́tígbà change ẹ̀sìkẹ́ ká máa ló lọ lókùn yẹn. Alájà Sàláwà Àbẹ̀ní ọkọ̀já àbíkíáfù. ṣe tuntun ẹ̀rù bá mi ẹ̀jẹ̀ wí. democracy ló ní kí gbogbo wa sọ ohun tí a fẹ́. democracy ló ní kí gbogbo wa sọ ohun tí a fẹ́ o. Democracy ní ká sọ ohun tá a fẹ́. Ṣùgbọ́n ṣá lè sọ ọmọ Nàìjíríà yìí ni mí abẹ ní sálàwà. tọ́ ọ bá bọ́ọ̀sì ara rẹ sọ. Kéré máa ń gé láti bára rẹ ọmọ mi tán pé kéré máa ń gé ẹ̀wọ̀n ní jẹ́bẹ̀. náwà nílẹ̀ ìbáwo ló ṣe jẹ́ ẹ̀kúnnú orí náà lọ nínú ilé mọ́. ọ̀pọ̀ oníkàràkàtà tó ń finá ṣòwò bá ò bá ti rí náà lọ ìṣòro ti dé. ẹ̀yìn sì ń jẹ́ gbádùn ẹ̀rọ amúnáwá. bí iná ìṣẹ́jú pẹ́rẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ni o. ẹ ò sì rántí ẹ̀kúnnú tó ń finá ṣòwò. ṣé báwa náà kúkú ń lọ sókè òkun. àdèmọ̀ bí wọ́n ṣe ń ṣe lórí iná. tára ló fi sọ̀rọ̀ pa wọ́n sanwó. bóyìnbó bá fẹ́ paná wọ́n á máa bẹ̀bẹ̀ o. wọ́n máa bára àlú kó forí jà wọ́n o. Tóyìnbó bá fẹ́ múná lọ wọ́n á ti máa náǹsì ẹ̀ pé ẹ dákun iná máa lọ o. Nàìjíríà ń gbà tí ò tiẹ̀ síná dẹ́yìn ò ríná lò. Bó o náà yẹ fẹ́ ànáǹsì pé iná máa lọ. Kọ́lọ̀ wọn gbà wá lórílẹ̀‐èdè tá à ń pè ní Nàìjíríà. sanwó náà orí náà bá ṣe fẹ́. ìjọ yẹ kó rí bẹ́ẹ̀ níbi àbínísí. ẹ̀yin aṣòfin ti dẹ́dẹ́ gbàgbé ẹ̀jẹ̀ o. ìsọwọ́ gómìnà ẹ̀rù fẹ́ ṣe wọlé. Ẹ wò ó nítorí àsìkò wa. A mú díẹ̀ wá lára àwọn nǹkan tá a fẹ́ mú wá. A mú díẹ̀ wá ń bẹ nítorí àsìkò wa. Torí pé àròjọ mùsùlùkùn. àwọn aláṣẹ mẹ́ka ni wọ́n ń ṣòtítọ́ o. àwa lè kọ́ orúkọ ló ti wá ní. ojoojúmọ́ lówó epo wa tún léwó. nígbà yẹn sọ́jà ṣe mọ epo jẹ́. 21 naira lòṣèlú bá wọlé. láàrin ọdún méje fún democracy wa o. epo ti tó sókè epo ti gbówó lórí. 65 naira lépo èyí tún lépo. ìgbẹ́kọ̀ dẹ́ni
ròde ẹjọ́ ẹ̀rìnlélógójì tó fẹyín múlẹ̀ tí ò sì yọ kọ́lọ́hún ó gbà wá lórílẹ̀‐èdè Nàìjíríà mélòó la fẹ́ sọ mo fẹ́ máwọn nǹkan kan wá n ò tí ì ráwòrán rẹ̀ mú jáde ni ṣùgbọ́n torí pé ó máa ń wà practical tẹ́ ẹ bá gbé nǹkan wá tẹ́ ẹ bá wò ó eléyìí ẹnìkan ló fi nǹkan rányàn o ìkìlọ̀ rèé fún gbogbo ẹ̀yin tẹ́ ń tíráàbù láti orílẹ̀-èdè Nàìjíríà tẹ́ ń bá yàn gba ẹrù dákun ẹrù tó gbà yíwà kó sí wàhálà Ọlọ́run ní jẹ́ ó gbà o torí pé ojú gbogbo àwọn èèyàn ti lé ní Nàìjíríà kálukú ń fẹ́ owó òjijì kí ló fà á ń gbà tíjọba ò ti ṣe dáadáa àwọn aráàlú náà mọ wọ́nà tí wọ́n fi kọ́rúkọ́rú tí wọ́n fi wá nǹkan gbé tí wọ́n fi wá wà burúkú ṣe eléyìí tó wá le jù bẹ́ẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin èèyàn tẹ́ ń lọ sílùú míì láti orílẹ̀-èdè Nàìjíríà tẹ́ ń travel lọ sí àwọn ìlú òkè òkun tẹ́ ń bá àwọn èèyàn gbẹrù ẹ dákun ẹ ṣe pẹ̀lẹ́ ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ti kó sínú àhámọ́ o ọ̀pọ̀lọpọ̀ èèyàn náà ti kó sínú wàhálà torí pé wọ́n ran alákejì lọ́wọ́ ẹ ń bá fẹ́ bẹ̀rù ránṣẹ́ ní kórè ṣíìpù rẹ̀ o DHL ń ṣíìpù ẹrù airport wọ́n ń ṣíìpù ẹrù USPS ń ṣíìpù ẹrù NAPOST gan ń ṣíìpù ẹrù ẹ ń bá ti fẹ́ bẹ̀rù ránṣẹ́ ẹ lọ gbé ẹ dẹ̀ mọ̀ pé àwọn ìlú kan lẹ́yìn Amẹ́ríkà àwọn ìlú kan tẹ́ ẹ bá ti gbé ẹrù burúkú wọbẹ̀ tẹ́ ẹ gbé cocaine wọbẹ̀ ikú ni straight wọn fẹ́ béèrè pé bó ló ti rí ẹ dákun ẹran wa ò ní nílẹ̀ o torí pé a fẹ́ ràn yàn lọ́wọ́ ó ní ẹ fi hàn sójú ìwòran yìí ara nǹkan táwọn èèyàn wá ń ṣe náà ni ẹ mọ̀ wò pé àwọn èèbó náà tún kínní yìí àti orílẹ̀-èdè tá ti ń sẹ́ndì kínní yìí náà ti ń sẹ́ndì ẹ mọ̀ pé lọ́dọ̀ tí wọ́n ń bí wẹ́dà wọn ò gbìn wẹ́dà wọn ò lè gbìn so àwọn wẹ́dà tiwa ní Áfíríkà lórílẹ̀-èdè Nàìjíríà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láti lè rí àwọn kínní yìí àwọn cocaine àwọn heroin ẹ dákun àwọn èèyàn ń wá oríṣiríṣi ọ̀nà tí wọ́n fi ń gbé ṣùgbọ́n wọn lè gbé fúnra wọn kán mọ́ bàá mú wọn tó ọ̀pọ̀lọpọ̀ èèyàn tán bá rí tó ń bọ̀ láti Nàìjíríà wá sí Amẹ́ríkà wọ́n á fi rán pé kó bá wọn gbé nǹkan ẹ mọ̀ worú ẹrù tẹ́ ẹ fẹ́ gbà o ẹ mọ̀ worú ẹrù tẹ́ ẹ fẹ́ gbà kọ́lọ́hún ó ṣọ́ wa kọ́lọ́hún ó pa wá mọ́ eléyìí wọ́n fi hàn yín yìí ẹ jẹ́ ń yọ àwọn nọ́mbà yìí kúrò ńbẹ̀ kí kẹ́lẹ̀ ráàyè rí dáadáa ẹnìkan ló gbé ẹ̀pà rán ẹnìkan o nígbà máa gbé ẹ̀pà rán yàn ẹ wo nǹkan tán bá nú ẹ̀ ó rèé. ẹ̀pà náà gbé rán yàn o ẹ wò bọ́n ṣe ti cocaine sínú ẹ̀pà níkọ̀ọ̀kan àti bisikíìtì wọ́n di cocaine sínú ẹ̀ níwọ̀n wò wípé bóun náà yẹ tẹ́kì táìmù wọn láti dì í bó ṣoṣù kan náà bẹ́ẹ̀ fi dì í wọ́n á dì í o bó ṣoṣù méjì náà fi dì í wọ́n á dì í ẹ wo inú bisikíìtì pálí bisikíìtì inú ẹ̀ náà kó cocaine sí ẹ tó dẹ̀ gbà á tání kó bóun gbé fún yàn òun ò ní mọ̀ pé nǹkan bẹ́ẹ̀ nú ẹ̀ ẹ wo inú ẹ̀pà ẹ wo inú ẹ̀pà wọ́n ti wò wípé àwọn èèyàn ò ní wo bisikíìtì wọn ò ní wẹ̀pà wọ́n ti dì í nú báàgì kọ́lọ̀ ó mọ̀ ṣọ́ wa o kọ́lọ̀ mọ̀ ṣọ́ wa ó lẹ̀ ń wò yìí ó lẹ̀ ń wò lójú ìwòran yìí o wọ́n fi bisikíìtì rányàn sókè òkun wọ́n kó cocaine sínú ẹ̀ wọ́n fẹ́ pà rányàn sókè òkun wọ́n kó cocaine sínú ẹ̀ àwọn tó ń gbé ọbẹ̀ bọ̀ náà ebi ẹrẹ́ran ẹ wò ó ẹran rèé ẹran lẹ̀ ń wò yìí tó fi cocaine sínú ẹ̀ wọ́n ṣe ọbẹ̀ àwọn bá búrò mi gbọ́bẹ̀ bọ̀ láti Nàìjíríà ṣé kò sọ́bẹ̀ l'Amẹ́ríkà ni ṣé kò sọ́bẹ̀ ní Germany ni ṣé kò sí ọbẹ̀ ní kọ́ńtì tó wà ní ń bá wọn kó bisikíìtì lọ ẹ bá ń gbé bisikíìtì bọ̀ ẹ bá ń kó kinní kan bọ̀ gbogbo rẹ̀ ń bẹ̀ l'African store o ẹ wò ó inú ẹran náà kó cocaine sí yẹn àti bisikíìtì
àti ẹ̀pà àwọn èèyàn wa kọ́lọ́hún ó gbà wá ni kọ́lọ́hún ó gbà wá kọ́lọ́hún ó gbà wá òǹrè òkèèrè nínú bisikíìtì iye pálí kan òkìye méjì iye mẹ́ta wọ́n dẹ̀ dì pa wọ́n dì mírímírí ẹ gbọ́ ṣé nàìjíríà ò dáa ni nàìjíríà dáa àwa táwa ń bẹ̀ là dáa kó o tún ràn yàn ń ṣẹ́ kéèyàn kó bá yàn ṣiṣẹ́ kó o kóra sí wàhálà ẹ wò ó kokéènì nínú ẹ̀pà kokéènì nínú bisikíìtì kokéènì nínú ọbẹ̀ nínú ẹran kọ́lọ́hún ọba ọmọ ṣọ́ ni ó dà pé India náà ti máa wọn eléyìí ẹ wò ó bisikíìtì rèé kokéènì ló wà nínú ẹ̀ yìí àtowó kọ́lọ́hún ọgbà ni o kọ́lọ́hún ọgbà ni ilé ìmọ̀ ẹ fi hàn yìí náà wọ́n jẹ̀ yẹ̀ sẹ́ndì ilé ìsinmi láàárọ̀ yìí ni greeting card àwọn kan ṣe wedding ni o wọ́n fẹ́ lè náwó ni ẹ dákun ẹ bá ń gba káàdì bọ̀ láti Nàìjíríà ó rèé o ẹ bá ń gba káàdì bọ̀ láti Nàìjíríà káàdì rèé o káàdì náà kó cocaine sínú ẹ̀ yìí ẹ dákun ẹ tẹ́ ràn lọ́wọ́ tí ó kó yín sí wàhálà Ọlọ́run ní jẹ́ ràn lọ́wọ́ o n ò ní ẹ mọ̀ ṣoore o òòrè níwọ̀n ẹ ń bá fẹ́ fi nǹkan ránṣẹ́ sókè òkun wọ́n ṣìpù ní DHL o wọ́n ṣìpù ní UPS wọ́n ṣìpù ní airport wọ́n ṣìpù ní nipost má bẹ́ẹ̀ ni kẹ́ni gbẹrù má bá yàn gbẹrù tó bá dẹ̀ bá yàn gbẹrù tó bá ti kó wá sí ibi tó ti wà kó o tú ogbó ẹ̀ sílẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ lójú ẹni yẹn kó tó lọ èdè òní dìwá o káwa náà mọ́ dèdì o ẹ wò ó ẹ tó fi ran nígbò bá ya wọ́n lè pe nọ́mbà ẹ̀ kó mọ́ píkì ẹ̀ mọ́ tó bá dẹ̀ jẹ́ kọ́ńtì tó máa ń pààyàn ní báyìí máa pa ẹni tó ní eléyìí nìyẹn Indian eléyìí ti ṣẹlẹ̀ o ìtẹ̀ ń wò yìí orílẹ̀-èdè India ni ẹ rí i pé wọ́n tú káàdì cocaine rèé o cocaine náà fi sínú káàdì yìí o ẹ bá ń gba káàdì wedding fún yàn wọ́n bá mi print ẹ̀ láti Nàìjíríà ẹ bá ń kó bọ̀ òun rèé o òòrè níwọ̀n òòrè ṣòro ṣe wọ́n ní ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin wá adélé ayé la pàdé ara wa ọ̀tọ̀ọ̀tọ̀ láàrin wá o ìgbà adélé ayé la pàdé lágbájá bínú tí bàbá kẹrù tọ̀ bóyá tó bá hàǹgì ẹ lágbájá ò ní bínú mọ́ dákun tó ń bá bẹ̀rù náà sọ fún wọn pé kán rè ṣíìpù rẹ̀ sọ fún wọn pé àpò ẹ ti kún sọ fún wọn pé ò lè gbẹ́rù àìlè sọ̀rọ̀ níbẹ̀ lórí ibú o ẹ mọ̀ ní bàbá ló ń ta ló ń kọ yín bí wọ́n yẹn ń kọṣẹ́ kó lè dáa náà ni nǹkan táwa ṣe bọ́ọ̀ta rèé láti mọ báwọn èèyàn sọ̀rọ̀ òun lè rí yìí o káàdì invitation card wọ́n pààkì ẹ̀ bíi kíní márẹ́jì gbọ́n machine discover pé nǹkan kan wà nínú ẹ̀ wọ́n fi ṣe hard cover wọ́n dìpọ̀ ẹ̀ wọ́n tíkìn ẹ̀ kólúwọ̀ ọba ó gbà wá kọ́lọ́run ọba ó gbà wá ibi ayé ń lọ ó tojú sí everybody. Ibi ayé lọ kò yé mi ó tojú sú mi. Ibi Naija ń lọ ibi Naija rìn ibi ayé ń lọ kò yé mi ó tojú sú mi. Ibi ayé lọ ibi ayé bọ̀ ibi ayé lọ kò yé mi ó tojú sú mi. ìjọba kí ló dé?
solution sí o. ẹ̀rí bó ti forúkọ dà wọ́n ti forúkọ dà. ṣebí ta ní lẹ́nu yìí tó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà nìyẹn eléyìí tó tún wáyé lẹ̀ ń lu bòmí nǹkan tán bá fi nǹkan rán ọ dákun tiẹ̀ wò kẹ́niyàn ó tó kú òun bẹ́ẹ̀ tóbi nǹkan tiẹ̀ wà tó yẹ pé wọ́n ní kó bá wọn gbé èdè fún yàn ni òun wá wò pé èdè ìmọ̀ tó wá le ju èdè ìmọ̀ tó bì ńgbà tí ó tu cocaine tó bá ń bẹ̀ torí èèyàn ẹ̀ tó bá di lọ́la àbọ̀túnla ń ó tún mú yẹn náà wá kẹ́ ẹ lè rí ká mọ̀ kìlọ̀ fúnra wa ẹ wò ó Dayo Agboola rédíò TV lẹ́wà o mo ní bọ́tíbọ̀ làá fi kalẹ̀ sí nípínlẹ̀ tó ń jẹ́ Maryland lórílẹ̀‐èdè Amẹ́ríkà Babalọ́ta digital studio láti bring life to the world a nílé iye ìkéde lónìí torí pé a ní àlejò kan tó fẹ́ wọ orí ètò ṣùgbọ́n orí ètò ilé ìkọ́ orí ètò míì ni nítorí ìdí èyí la máa ètè ṣe round up lónìí ẹ má bínú o pé ó ṣe wá pápápá lónìí tó jẹ́ pàdé lọ́la tó bá ti di láago kan ẹ má bínú ìjẹ́ títí ìgbà náà ẹ máa gbádùn Alhaji Salawa Abeni lọ. Iṣẹ́ tuntun ẹ̀rù ò bà mí ẹ̀jẹ̀ wí. Iṣẹ́ tuntun ẹ̀rù ò bà mí ẹ̀jẹ̀ wí. Democracy ló ní kí gbogbo wa sọ ohun tí a fẹ́. Democracy ló ní kí gbogbo wa sọ ohun tí a fẹ́ o. Ọmọ Nàìjíríà yìí ni mí Abẹ́ní Salawa. Ẹ̀tọ́ ọ̀fẹ́ fún mi láti sọ̀rọ̀. Ọmọ Nàìjíríà yìí ni mí Abẹ́ní Salawa tó. Ẹ̀tọ́ ọ̀fẹ́ fún mi láti sọ̀rọ̀. Ẹ̀yin olórí ìlú ẹ̀jẹ̀ àbíyí. Ọ̀rọ̀ náà wà nílẹ̀ yìí báwo ló ṣe jẹ́. Ẹ̀kúnnú orí náà lọ nínú ilé mọ́. Ọ̀pọ̀ oníkàràkàtà tó ń finá ṣòwò. Báwo bá ti rí náà lọ ìṣòro ti dé. Ẹ̀yin sì ń jẹ gbádùn ẹ̀rọ amúnáwá. Bí iná ìṣẹ́jú pẹ́rẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ni o. Ẹ ò sì rántí ẹ̀kúnnú tó ń finá ṣòwò. Ṣé báwa náà kúkú ń lọ sókè? jẹ́ tó dìgbà tá a tún máa pàdé lọ́la kí n tó lọ ẹ jẹ́ n fi fídíò yìí sí àwọn tó ń lo oògùn olóró Nàìjíríà nǹkan tó ń yà ń gbẹ̀yìn ẹ wo orí eléyìí. Orí tó wà níbẹ̀ ló ń dínà wá mú. Ẹ̀wá wo bàbá àmàrí tó jọ mí lójú. Ìlú dáa fún níná ń lo náà bó ṣe fẹ́. Ẹ̀ka lọ sí Cameroon ẹ̀ka mi nírọ̀. Ọdún kẹẹ̀ẹ́dógún retí náà wọn ò ti kú. Àwa tí a ń ṣe bẹ̀ là ń rọ́bẹ̀ jẹ pọ̀ o. À ń sanwó náà orí náà bá ṣe fẹ́. Ìjọ yẹ kó rí bẹ́ẹ̀ níbi ọmọ bẹ́ẹ̀ rí wo ti mọ oògùn olóró yóò ní kọ́lọ́hún ó gbà wá Nàìjíríà kọ́lọ́hún ó gba ọmọdé kó gbàgbà kó gba ọkùnrin kó gba obìnrin kó gba ọgbà aráàlú ó dàbọ̀ náà ẹ jẹ́ pàdé lọ́la.